pẹ̀lú ìrọ̀rùn ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe wá ń lọ láti ibìkan sí èkejì báyìí o pẹ̀lú àwọn iṣẹ́ àtúnṣe lóríṣiríṣi láwọn ojú pópónà wa. ó lé ní 200 àwọn ojú pópónà wa tí ìjọba gómìnà Amosun ti ṣe àtúnṣe wọn tí wọ́n sì tún la àwọn tuntun mìíràn. lára wọn láti rí ojú pópónà Owódé sí Ìlaró, ojú àpàdá omi ti ọ̀nà MKO Abíọ́lá létí Ẹlẹ́mẹ̀, ojú pópónà Àṣẹ́rò, ojú pópónà Ẹ̀rúnwọ́n nílùú Ìjẹ̀bú Òde, afárá mọ́tò ti ìsàlẹ̀ Abẹ́sẹ̀, ojú ọ̀nà ilé olópọ́kú Evans Estate, ojú pópónà Ògèrè Rẹ́mọ, ojú pópónà ilé iṣẹ́ OGBC sí Onígólóbó, ojú pópónà Ìdí-Àbà. àwọn iṣẹ́ àkànṣe àtúnṣe ojú pópónà Oǹdó nílùú Ìjẹ̀bú Òde tí ìjọba jogún lọ́wọ́ ìjọba àná, ojú ọ̀nà Kókà, afárá mọ́tò ọjà Gbàǹgbà, afárá mọ́tò ti Ọlọ́run ṣògo, ojú ọ̀nà Arìnlẹ́sẹ̀, ojú pópónà Sùúrùlérè, ọ̀nà mọ́ṣáláṣí Òwu, ojú pópónà ibùdó ìdáṣẹ́sílẹ̀, àtúnṣe àwọn ojú àgbàrá omi tí kò dára mọ́ tẹ́lẹ̀ àti líla àwọn tuntun mìíràn. sísọ ojú pópónà Ìbàrà sí ìta Ìkọ́ sí Ṣòkòrè sí Tòtòrò di Oníbejì. pẹ̀lú ìpèsè àwọn ohun ìgbàlódé lóríṣiríṣi, àtúnṣe àti kíkọ́ àwọn ibùdókọ̀ tuntun. iṣẹ́ àtúnṣe ńlá ní ibùdókọ̀ Ṣàngó Ọ̀tà. iṣẹ́ àtúnṣe gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12. iṣẹ́ àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ báyìí o. ọmọ Ògùn, iṣẹ́ yá.